Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílùú Emure ilé níbẹ̀ náà ni a wà yìí níbi tí àwọn ìyá wa nínú ìlú tí wọ́n ti ń lọ sí ibi tí à ń pè ní odò kòtò níbẹ̀ náà ni àwọn aráàlẹ̀ tí wọ́n ti máa ń bá àwọn obìnrin sọ̀rọ̀ nípa ọmọ àti àlàáfíà ìlú àti gbogbo àwọn nǹkan tí ó ṣe pàtàkì tí ó rọ̀ mọ́ ìdàgbàsókè ìlú Emure ilé ní ìjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ ní Ondo State ìyẹn ìpínlẹ̀ Ondo ní Nàìjíríà. tó níbẹ̀ náà ni a wà yìí tẹ́ ti rí àwọn ìyá wa tí wọ́n kọni lákọlákọ nítorí pé àwọn ogun agbésùnmọ̀mí àwọn Boko Haram àti àwọn agbébọn àti àwọn gbọ́mọgbọ́mọ èyí tó ṣe wípé wọ́n ń dà wá láàmú ní àyíká yìí nípa ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ ní ìjọ́ mẹ́ta yìí. Tọ́jà àti ní wọn báyìí wọ́n ti ń lọ bẹ̀. So èyí tí a lè rí mọ náà ni a fẹ́ ṣe mọ yìí. Tí wọ́n bá ti fẹ́ wọlé àwa ò ní bá wọn débẹ̀ nítorí pé orò obìnrin ni àwa ò ní débẹ̀. Eléyìí kì í ṣe kan tí ọkùnrin lè ṣe o. Tí a bá ti rí wọn díẹ̀ báyìí tó bá ti ń wọlé àwa náà máa dúró torí pé a lè bá wọn débẹ̀ torí pé àwọn obìnrin nìkan ni ó ní àǹfààní láti lọ síbi tí à ń wí yìí. Àwọn màmá wa tó ṣe wípé àwọn náà ni ariwo kòtò èyí tó ṣe pé wọ́n máa bá òòṣà yìí tó máa bá sọ̀rọ̀ níbẹ̀ àwọn náà ni wọ́n ti ń lọ yẹn. Ẹgbẹ́ àti ní wọn báyìí gbogbo wọn gbọ́dọ̀ ṣí orílẹ̀ tí wọ́n sì máa kọrin jáde báyìí gbogbo wọn náà ni wọ́n lọ. Ẹ jáde àwọn màmá àgbàlagbà ẹjá àti rí wọn báyìí Yèmí Bọ́sẹ̀dé mo kíyẹn o ẹjá àti rí wọn báyìí tó ṣe wípé wọ́n ń lọ ẹjá àti rí báyìí àwa ò lè bá wọn débẹ̀ o torí pé orò obìnrin ni táwọn àgbàlagbà àti àwọn ọmọ èké tó jẹ́ pé ọmọdé àwọn náà nìyí tó ṣe wípé wọ́n ń lọ báyìí. Ẹ ṣé gan ni o èyí tó kù yìí ó di ọwọ́ àwọn aráàlẹ̀ àti àwọn obìnrin. Gbogbo àwọn ètò náà ti tò èyí tó ṣe wípé wọ́n ó ṣe ní ìdí orò yìí.